ẹ̀wùrẹ́ bí wa bí ẹ̀wùrẹ́ bí wa bí ẹ̀yin tẹ̀ ń ṣe bí játijàti ẹ̀wùrẹ́ bí wa bí. ẹ kú ọdún o ẹ kú ọdún ẹ kú ọdún o ẹ kú ọdún Àjọbíèwe dé ló wọlé dé tẹbí tará ẹ̀yọ̀ ẹ kú ọdún o. M.C BLESSINER. àkókò lọ́jọba àlú odó gbígbẹ́ alùkò lọ́jọba àlú kòsùn lékèlèké nìkan la mọ̀ ní dáúdù àwọn tí ń kẹ́ fún M.C BLESSINER mọ́wọlé orin kájọ túṣu délẹ̀ ẹlẹ́ẹ̀kòkò. àwọn ẹbí aláyọ̀ tí ń sọdún lónìí ni mo wá kí o. gbogbo ẹbí Àjọbíèwe pátá ẹ kú oríire ẹ kú oríire tàyájọ́ Àjọbíèwe dé tọdún yìí tó tún wọlé dé wẹ́rẹ́. ẹbí aláyọ̀ kúkú lẹbí ẹ̀yin ayọ̀ náà ó sì ní díbàjẹ́ ẹ bá mi sàmí ẹ̀ lágbára lọ́wọ́ Olúwa. ọmọdé ilé òní sánkú agbálé òní ya wèrè àsìkò àjọ̀dún tọdún ní ekulé a máa ké bí eku ẹyẹlé a máa ké bí ẹyẹ ọmọ èèyàn a máa fọ̀n bí ọmọ èèyàn àbòyún ilé abíwẹ́rẹ́ àwọn àgànwá tó wà lábòsùn ọmọdé ilé àdàgbà àwọn àgbà gan wọn àdògbò ìgbóná wà ní wọlé yín àwọn èṣù bí èèyàn àwọn èèyàn bí èṣù wọn ò sì ní tú ẹbí yín ká ẹmọya sàmí ẹ. ìyá mi bọ́sẹ̀ yìí sá kọ́mọláfẹ́ Àjọbíèwe aya smart lọ́ránṣẹ́ pè mí o pé kí n wá bóun kí gbogbo ẹbí àwọn fún tàyájọ́ Àjọbíèwe dé 2025 tó tún wọlé dé gbogbo yín pátá ni máa kí lọ́kọ̀ọ̀kan orí olórí ẹbí ni wọ́n sì ti bẹ̀rẹ̀ Chief Olúwọlé Àyìndé Àjọbíèwe olórí ẹbí nù kọ́lọ́hún ọbọ̀ dákun kó túbọ̀ bá wa lọ́ra ẹ̀mí bàbá kí bàbá ọpẹ́ fún wa Alhaji Chief Taoridi Adele Àjọbíèwe igbákejì olórí ẹbí ẹni tètè kú ẹmọ́yà sàmí ẹ̀ Rotran Abídèmí Jéètì Àjọbíèwe alátìlẹyìn olórí ẹbí ikú òní kánjú pa ọ́ yára sàmí ẹ̀ Alhaji Wàsíù Ajíbọ́lá Àjọbíèwe akọ̀wé ẹgbẹ́ nù Olúwọba jẹ́ kárí ọ pẹ́pẹ́pẹ́ Muideen Wahab Àjọbíèwe igbákejì akọ̀wé ìgbóná òní wọlé rẹ Lateef Ọlámídé Àjọbíèwe akápò ẹbí oníkápò ẹbí tí ọ̀jẹ́ kápò ẹbí ọ̀ya nǹkan ò ní í ṣe ọlọ́lọ́ Olúwa ọba Lukman Gbénró Àjọbíèwe kí ni mo fẹ́ jẹ tí mo fẹ́ fi gbàgbé rẹ alukoro ẹbí PRO òní ya wèrè ń tiẹ̀ ọjà rẹ Alhaja Rainat Wahab Àjọbíèwe ń kọ́rí o aṣojú àwọn obìnrin tóbìnrin olóríire alàgbà Mutairu Àjọbíèwe alàgbà Yekini Àjọbíèwe alàgbà Tajudeen Ìdòwú Àjọbíèwe ààrẹ Kàmọ́rù Àlàní Àjọbíèwe àwọn májè ó bàjẹ́ ẹbí nù ẹbí náà ò sì ní bàjẹ́ lágbára bàbá òkè Sùwébátù Àjọbíèwe Bílíkísù Yèyé Oge Àjọbíèwe àwọn elétò fún ẹbí nù ọlọ́run ọba túbọ̀ mọ́ báyìí tó ní dáadáa pásítọ̀ Ọlárẹ̀wájú Jéètì Àjọbíèwe lẹ́kṣọ́rà Adétúnjí Jéètì Àjọbíèwe princess Abọ́sẹ̀dé Àṣàfà Àjọbíèwe prince Mufutau Aganran Àjọbíèwe prince Ebili Aganran Àjọbíèwe bákan náà ìyá wa mama prophetess Mary Àkàndé Àjọbíèwe bọ́sẹ̀ yìí sàkọ́mọláfẹ́ Àjọbíèwe aya smart tọrọ mi wá gangan owó ò ní tán lọ́wọ́ rẹ pásítọ̀ Rótìmí Jẹ́gẹ́dẹ́ Àjọbíèwe Kúnlé Olúwọlé Àjọbíèwe pẹ̀lú Àjíbọ́lá Olúwọlé Àjọbíèwe àwọn lọ́ndọ́nà nìyẹn tèrè tójú owó lẹ́ẹ̀kọ́ bọ̀ lágbára bàbá òkè àwọn olùtọ́jú ùgà Jímọ̀ Babátúndé Àjọbíèwe Kudirat Àká Àjọbíèwe ọlọ́run títí ń gbà fún yín ò ní kọ̀ fún yín gbà kọ̀ọ̀kan Táíbì bàbá àbèjì Àjọbíèwe Mọ̀nsúrù Àjọbíèwe ọ̀nàrẹ́bù Táíwò Àìná Àjọbíèwe Ìdáyàtù Akọ́mọláfẹ́ Àjọbíèwe àti gbogbo ìyàwó ilé lápapọ̀ tó fi dórí àwọn ọmọ
gbogbo wọn pátápátá la kí a ò lólódì ẹnì kankan. ọ̀yá o gbogbo ẹbí Àjọbíewé pátá ẹ túmọ̀ mi ń bí torí túmọ̀ ni gan là á mọ̀ sí ẹni. ẹ wá máa gbọ́ bí wọ́n ti kìran bàbá tó bí yín lọ́mọ. ẹ̀yin ọmọ asẹ́yìn àròjì ọ̀yá ẹ máa gbọ́ dídùn ẹnu mi. ọmọ asẹ́ tí mú kíkan ẹ̀yin lọ́mọ odò ọ̀gbà tọ́lá lè sẹ́yìn jà. ọmọ abẹ́dímọ́kọ ọmọ ọba Òrígún a ò gbọ́dọ̀ ṣẹbọ. ọmọ ọba orí àkàlàmọ̀gbò a ò gbọ́dọ̀ sọ̀rọ̀. ọmọ òjò tí a kó ohun rò sílẹ̀ ń kọ̀ léèlé. igúnnugún wọlé dé igun retí ń gbá gẹrẹrẹgẹrẹgẹrẹ mẹ́bọ. ẹ̀gbádùn ló lọ́dún ó ń gbá ayé lónìí kíjìpá. bàbá yín àṣẹ̀gbásẹ̀yọ̀ àṣẹ̀yọ̀ sì mà léèlé. ẹ̀yin ọmọ Ìgbẹ́sà màlé ọmọ abágúnjẹbọ mọ́bà rọrùn ni wọ́n pòkì bàbá tó bí yín lọ́mọ. lágbára lọ́wọ́ Olúwa ọba ẹbí yín ò ní túká á túbọ̀ máa pọ̀ sí ní lágbára bàbá òkè. ẹ wà ní fọdún èyí sópin bẹ́ẹ̀ bá ń gbọ́ ìyá mi Bọ́sẹ̀ yìí sá Akọ́mọláfẹ́ Àjọbíewé aya smart ló ń kí gbogbo ẹbí pé àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀ mí.